بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. kí ọlọ́ba kí ó gba ìjọsìn wa lẹ́sìn fún wa, kí ó ṣe àwẹ̀ tá à ń gbà yìí ní àtẹ́wọ́gbà fún wa, kó má ṣe ní àgbàmọ́ fún wa, kí ó sì wá mọ́ àwọn tí wọ́n bọ̀ ọkùnrin kúrò lọ́rùn wọn ní ọ̀sán bẹ́kàtà wà ń bẹ̀ yìí. ẹlùgbọ́n mi lápọ̀nlé nínú tí ó jẹ́ àwọn ìjọsìn tá à máa ṣe nínú ìparí Ramadan báyìí, òun náà ni nítorí ó jẹ́ jákà zakatul fitr. Zakatul fitr ó jẹ́ ntí àbí ẹ̀sán ń pè fún ọ̀ràn yẹn ní àbí ẹ̀sán ń pè fún olùgbààwẹ̀, àbí ẹ̀sán ń ṣe lọ́ràn yẹn fún olùgbààwẹ̀. ó ní tuhratan lis-sahimi minal lagwi war-rafath wa tu'matan lil-masakin. àbí ẹ̀sán sọ wípé zakatul fitr yìí yóò máa jẹ́ ìfọ̀mọ́ fún ẹni tó bá gbààwẹ̀ níbi àwọn nǹkan tó bá jẹ́ bí àwọn àṣìṣe, àwọn ọ̀rọ̀ tí ọ̀dá tó bá jáde lẹ́nu rẹ̀. yóò sì tún máa jẹ́ oúnjẹ fáwọn tálíkà. Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ó ń sọ ọ̀rọ̀ yìí, ó de nǹkan yìí mọ́ oúnjẹ. ẹni tó dè mọ́ ni oúnjẹ. owó ń bẹ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ ọ̀rọ̀ yìí, àbí ọ̀dà kọ owó ló fi túmọ̀ sí pé kì í sowó láàyò zakatul fitr, oúnjẹ ni. tọ́ba wá jẹ́ wípé wá di pé àárí ibi àárá àwọn ọmọ tálíkà níbi àyíká tá a wà, kò sí burú bí ká gbé zakatul fitr lọ síta ká fọ́n kásẹ̀ ju owó sí àti ọba nira oúnjẹ fáwọn tálíkà. ó sá dá lójú pé kò sí bí tálíkà ọba sí láàyè kan á rí ń bò míì. tálíkà kò sáfo lórílẹ̀, ó lè sáfo láàyè kan ó sì ń bẹ láàyè míì. tí ọba sí láàyè kan á fi ránṣẹ́ sí ibi tí wọ́n bá ti ní tálíkà bá wà ń bẹ̀, tí wọ́n hà fún àwọn tí wọ́n ra oúnjẹ tí wọ́n hà fún àwọn tálíkà. Ànábì sallam tó di nǹkan ìmọ̀ ní oúnjẹ kì í sowó. ó jẹ́ pé àwọn àfáà tí wọ́n sọ pé kí èèyàn fowó yọ kọ́ lọ san ẹlẹ́sàn rí, ó lè wúlò láàyè míì, kì í ṣe irú ibi tá a wà yìí. torí pé àwọn tálíkà tí wọ́n ní ìdí oúnjẹ ọ̀pọ̀. kí wàá ní oúnjẹ tí a yọ, oúnjẹ tó bá wọ́pọ̀ tó jẹ́ pé ó wúlò fáwọn tálíkà, òní wọ́n yọ lóúnjẹ. ní tó wúlò fáwọn tálíkà jù láàyè kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn, ó yàtọ̀ nílùú kọ̀ọ̀kan. Islam ò sì dá akọ ẹyọ kan ní ìdàkójúwe. láyé ayé Ànábì sallam, támúrù ní tó wúlò fáwọn tálíkà tẹ́ máa jẹ báà ní tó wúlò fáwọn tálíkà. níbí támúrù kì í ṣe lọ́wọ́ jẹ́ oúnjẹ tó wúlò fáwọn tálíkà jù, kódà lómi ò lè jẹ́, àwọn tálíkà mi ò mọ̀. ráìsì bó ti rí òun ó lè jẹ́ pé bòmíì ó wúlò ń bẹ̀. gààrí ó lè jẹ́ pé ló wúlò fún dáàyè kábà ń lọ. gbogbo tó jẹ́ pé ó wúlò fáwọn tálíkà tẹ́ pé ó wọ́pọ̀ jù lóúnjẹ tí wọ́n máa jẹ, ọ̀nà dà ká fi yọ jákà yìí, ọlọ́ba yọ gbà lẹ́sẹ̀ fún wa. bákan náà òdiwọ̀n tá a yọ, àwọn àfáà wọ́n sọ wípé sọ́ọ̀wù làbí àṣà ń pè pé ó pè sọ́ọ̀wù dì sí ní ọwọ́ èèyàn méjèèjì báyìí tẹ́ bá papọ̀, tí ó wà kọ́wọ́ rẹ̀ mẹ́rin ń ṣe déédéé sọ́ọ̀wù kan. lẹ́yìn túmọ̀ sí pé bí yóò wúlẹ̀ rí àwọn òdiwọ̀n kan tí wọ́n máa lò bíi kóńgò ní bíi dèríkà ní bíi tí wọ́n bá ti pa owó ẹ̀ pọ̀, tí wọ́n bá ti kí ọwọ́ tó jẹ́ pé kì í ṣe pé ló kéré jù, kì í ṣe ló tóbi jù lèyìn ó lò. tí wọ́n ti bu òdiwọ̀n ọwọ́ mẹ́rin, ó ti déédéé ẹ̀kúnwọ́ mẹ́rin, ó ti déédéé sọ́ọ̀ tẹ́ni ká yọ ní jákà. táwọn bá jẹ́ pé àwa fẹ́ lo òdiwọ̀n tí wọ́n bá sọ́ọ̀ mu, òun náà ní bíi agolo míìkì táwọn máa ń mu. tí wọ́n ti inú rẹ̀ méjìlá, rẹ̀ méjì wọ́n ní ó ṣe déédéé sọ́ọ̀ kábà ń lọ. kọ́lọ̀ kó sí rọrùn fún wa, kọ́lọ̀ kó gbà lẹ́sìn fún wa. ẹ jẹ́ ká sojú òkòrò láti yọ jákà yìí. a yọ fúnra wa fáwọn tí ìtọ́jú wọn bá wà ní ọrùn wa. ó sì tún dáa kí èèyàn yọ fún oyún náà bákan náà. ọlọ́ba yọ gbà lẹ́sìn fún wa o. Allahumma salli ala Muhammadin wa sallim.